Alhaji ẹgbà mi ẹ bá mi wádìí ọ̀rọ̀ ìṣe. Daddy on kú ọparun fún neighbor wa on gé ní size by size. Woman ṣì wà nídìí òbí o. Ó ní kó lọ rí sẹ́yìn window wa. Ó kú ọparun fún ọmọ woman wa sick. Déètì pé mo like ọmọdé àánú ọmọ ẹ ń ṣe mí. Wọ́n wá sọ fún woman pé mi ni mo fẹ́ pa ọmọ ẹ. Mo wá pe ìyá ẹ wá mo ní ìyá ẹ wá. Ẹ bá dẹ̀ má jọra yín lẹ́nu. Ṣé rí mi lẹ́sẹ̀ yín o. Mi ìdẹ̀rọ mi nínú méjì sí yín. Jẹ́jẹ́ mi ni mò ń lọ church tẹ́lẹ̀ fẹ́ lọ. Bẹ́ẹ̀ ṣe wá lọ gbàbọ̀dé fún mi ní mi mọ̀ woman yẹn dẹ̀ sòótọ́ torí a ti fẹ́ wá s'Àgídìgbò ti pẹ́ bọ̀ àwọn landlord association náà bá wa parí ẹ̀ gbà yẹn pé ká má gbé ẹjọ́ káàkiri bí ọmọ ni wọ́n fọmọ rojọ́ mo dẹ̀ wave ẹ̀ dànù mi ì sọ anything nípa woman yẹn sì wà láyé kò tí kú o ẹ kú ọparun fún ẹ dẹ̀ gé ní size by size ṣe rí tá a bá parí ètò ẹ lè lọ ṣe nǹkan tó bá wù yín bẹ́ẹ̀ ni mo tún sọ. ìyá àdúrà náà kó ọparun fún obìnrin yẹn. náà kó fún ìyá ẹ̀ wà lórúkọ ẹ̀ ń jẹ́ èdè òbí ló ń gbé. Welcome to the channel. Please subscribe. Èsì ọmọ mi ni mo mú wá. Ó ṣẹlẹ̀ wípé ìgbà tí mo lóyún ọmọ ẹ mọ́mì kan wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí ni mo bí ọmọ ẹ sí church wọn. So ìgbà tí mo wà nínú oyún ẹ mo go through a lot sickness léni lọ́la. So ìgbà tó tí àyà wọ́n ní dandan o àfi tá a bá dé church ìyá Michael láti jẹ́ kí n rí ìwòsàn wọ́n dẹ̀ gbé mi lọ. Tilẹ̀ tọ́lọ́run bí mo ṣe débẹ̀ wọ́n mú aṣọ funfun pẹ̀lú ọṣẹ wọ́n ní kí n lọ fi wẹ̀ pé ara mi máa yá ara mi yá within 2 days o àkúrò lórí case yẹn mo bí ọmọ yẹn ibi tí mo wá gbé aṣọ ọmọ lọ tó jẹ́ mission house tí mo register sí torí first born mi mission house náà ni mo bí sí so wọ́n láti pè mí wípé àjẹ́ ni ìyá tó ní church yẹn kí n lọ gbé aṣọ ọmọ wá ìgbà tí ọkọ mi débi tó ti fẹ́ gbé aṣọ ọmọ ìyá tó jẹ́ agbẹ̀bí wọ́n ní láyé wọn lè gbé aṣọ sílẹ̀ duty wípé ọ̀dọ̀ wọn ni mo register sí àwọn ni immunization tó yẹ kí n gbà nínú oyún gbogbo ẹ̀ náà ti fún mi àwọn èèyàn dẹ̀ ń bímọ síbẹ̀ bí mo ṣe ń lọ kò sí nǹkan tó ṣe olóyún wọn wọ́n dẹ̀ ní kí n lọ gbé aṣọ wá mo dẹ̀ lọ gbé ọkọ mi lọ gbé wá wọ́n wá ní ká ju aṣọ sórí pẹpẹ gbogbo ẹrù ọmọ tààrà wọ́n ní ká gbé sórí ọ̀tà wọn àṣà gbé síbẹ̀ kò pẹ́. ẹ dúró ẹ nígbà tí ẹ débẹ̀ ìgbà tọkọ yín débẹ̀ wọn jẹ́ kọ́kọ́ yín gbé aṣọ. ìyá yẹn ń bá wọn fà wàhálà pé àṣà ní reason tá a fi wá gbé aṣọ òun dẹ̀ fẹ́ mọ reason yẹn ọkọ mi láti explain fún wọn wípé church tá à ń lọ náà ti ní pé ká gbé aṣọ wá so òun dẹ̀ need láti gbé kéèzì yẹn lọ bẹ́ẹ̀ àṣà ń bàdúrà lọ mo bímọ ẹ kán tó jẹ́ kí n rọ́mọ ẹ gan bí ẹ̀mí mi fẹ́ bọ́ láti bíi 9 tí mo ti ń nébọ̀ mo bímọ ní 4 ní ìdájí so bí mo ṣáà ṣe bí ọmọ ẹ tán ọkọ mi gbé olóbi fún ọkọ mi wípé kóun wá lọ gbé lọ sí ilé láti lọ sin olóbi yẹn so ó wá gba ilé ìyá àdúrà lọ wípé kóun lọ dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n ṣe fún ìdúró sí church wọn ni church ibi tí à ń lọ àwọn náà mímí lọ sí ọ̀dọ̀ àǹtí tí mo bí ọmọ sí wọ́n jọ wà papọ̀ ni so wọ́n ṣàgbé olóbi yẹn fún ọkọ mi ó wá lọ dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n ṣe o lọ́wọ́ ìyá tó jókòó yìí lọ́wọ́ mọ́mì tán jókòó yìí pé wọ́n ṣe wọ́n kó àdúró sí wa àwọn náà ní sọmọ nù so ó ṣàgbé olóbi yẹn lọ́wọ́ ibi tó ti kí wọn tán tó fẹ́ máa lọ náà bá ní kó gbólóbi wá pé inú ọgbà wọn ni gbogbo àwọn ọmọ ìjọ tó ń lọ chọ́ọ̀chì wọn pátá inú ọgbà wọn náà sí olóbi sí ọkọ mi gbólóbi sílẹ̀ ìgbà tá tó délé lèmi tó béèrè lọ́wọ́ wọn wípé olóbi ọmọ ẹ ibo ló wà wọ́n ní ìyá àdúrà ti gba olóbi wọ́n dẹ̀ ti sí wọ́n lọ́kọ ọmọ wọn náà wà ń bẹ̀ mo ní ó dáa tó bá jẹ́ bẹ́ẹ̀ náà la fẹ́ ṣe sí ó ti dáa ṣe wá rí nǹkan tó ṣẹlẹ̀ sà ìgbà tọ́mọ ẹ pé 4 years mo notice àwọn nǹkan kan bíi pé kó máa ṣe wọ́nran kó jókòó kò ní jókòó tẹ bá ṣe ń gba ìkan lọ́wọ́ ẹ máa èèyàn tún máa try láti ti gba ìkejì lọ́wọ́ ẹ̀ mo ṣáà ń bàdúrà lọ mo tún gbé káàkiri pé jẹ́ kí n máa gbé lọ chọ́ọ̀chì tá à ń lọ wọ́n ṣáà ń pray fún pé ọlọ́run máa ṣáà dáwọ́ lé ọmọ ẹ pé nǹkan kan ò ní ṣe á rògo ẹ̀ lò
bọ̀ dáàdì nǹkan tó gbé mi wá sí orí ètò Kókórò Alátẹ ni pé ẹ̀mí mi ti fẹ́ bọ́ ó máa pé 7 years ní next month wàhálà yẹn ti pọ̀ jù mo ṣe stop pípọn ọmọ ẹni mo ṣe ń fọ ìgbé ọmọ 7 years dáàdì ó ń tọ̀ sára wọ́n ràn kò ṣe bó ṣe yẹ kọ́mọ ṣe àwọn ẹgbẹ́ ẹ̀ máa graduate ní party tán fẹ́ ṣe ní next month báyìí kò láti ọjọ́ tí mo ti fi sí school same class ló wà o kò promote o so mo wá pe ọ̀rẹ́ mi kan lẹ́kọ̀ọ́ mo ní Bọ́lá mo ní òun go through a lot ibo ni mo lè gbé ọmọ yìí lọ ó dà pé mọ́mì lọ orí òkè kan ní Iléṣà jọ ń torí Ọlọ́run mi ì mọ bí mo ṣe lè débẹ̀ bọ̀ júwèé fún mi mo bá ṣáà torí ọmọ Iléṣà ni dáàdì mi ṣáà dé sílé mo ṣáà dúró sórí òkè àwọn ìránṣẹ́ Ọlọ́run lóríṣiríṣi náà wá mo ní tó bá ṣe pé bíi ni ìwọ ọmọ ìtì máa rí ìtúsílẹ̀ ẹ̀fọn á jẹ wá anything nǹkan tó bá máa ṣe wá mo rẹ́dì a ṣáà dúró síbẹ̀ so ọjọ́ kejì ìránṣẹ́ Ọlọ́run kan wá wọ́n á pray lọ́wọ́ àárọ̀ mo fún wọn lówó wọ́n gbàdúrà fọmọ yẹn pé nǹkan tó wálé ayé wa ṣe á ṣe gbogbo wòlíì báàlì tó lè dáwọ́lé ẹ wàá rí ìwòsàn ìyẹn tún lọ mo lọ ọjọ́ kejì báwọn ìránṣẹ́ Ọlọ́run ẹ ṣe ń wá ni mò ń fún wọn lówó ni mo non pray fọmọ ẹ so mo ṣàlò tó 4 or 5 days níbẹ̀ kí n tó kúrò same thing náà ni mo tún ṣe ń rí nínú live ọmọ ẹ kò change ìgbẹ́ ẹ ó ṣe ń yá ìtọ̀ ń tọ̀ ẹ wò ó tán bá nà ní school apá kan wà ní àyè ẹ̀ ń sìn ta ló nà ẹ́ bó ṣe máa wò bọ́ lélẹ̀ lẹ́yìn pé mo fẹ́ jẹun dádì ó tán nǹkan tó lè sọ nìyí wàhálà yìí ti wá sún mi ló jẹ́ kí n jáde ibi tán bá gbé olóbi yẹn sí kàn jọ because nǹkan tó ń try láti sọ fún mi ni pé ibo náà rí olóbi ọmọ ẹ sí ibo lólóbi ọmọ wà so torí pé kọ́mọ ẹ lórí ta ló sọ bẹ́ẹ̀ fún yín ta ló béèrè bẹ́ẹ̀. àwọn ìránṣẹ́ Ọlọ́run tán pray fún mi mímọ́ wọn borí òkè tí mo lọ ó tó àwọn 4 tó jíṣẹ́ fún mi wípé olóbi ọmọ ẹ wọ́n ti ṣe ní nǹkan kan pé ẹni ẹ̀ dẹ̀ fi ṣe Awórò ni mo ní church tí à ń lọ náà ni mo bí ọmọ ẹ sí mi ìgbé lọ sí church mi lẹ́yìn ìgbà tá a kúrò lọ́dọ̀ wọn ìgbà tá a kúrò lọ́dọ̀ wọn gan mo fẹ́ lò tó èyí ẹnu lé kí n tó lọ church ibòmí. ìyá tó jókòó ilẹ̀ fẹ̀sùn kàn pé wọ́n fi olóbi ọmọ yín ṣe Awórò. bẹ́ẹ̀ ni sá o inú compound ilé wọn náà gba olóbi ọmọ ẹ sí ọwọ́ ọkọ mi náà dẹ̀ ti gbọ́ ọkọ mi dẹ̀ wà lórí ìjókòó báyìí tó náà lè sọ̀rọ̀ tó wà nílé. ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa nílé àbí tẹ̀ ń wò wá tí wọ́n bá ní olóbi wọ́n rìfà sí ibi ọmọ nílẹ̀ Yorùbá tóyìnbó sì mọ̀ pé náà ni placenta the placenta ni à ń sọ lálẹ́ yìí etí obìnrin yìí sọ ni pé àwọn ní àjọṣepọ̀ tó gúnmọ́ pẹ̀lú ìyá tó jókòó yìí ìyá ẹ̀ dẹ̀ ṣe dáadáa sí wọn kó tó di pé wọ́n bímọ dáadáa tí ìyá yẹn ṣe ni ló jẹ́ kí ọkọ ìyàwó kúrò nílé ìwòsàn nígbà tí ìyàwó ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bímọ ó kúrò níbi tí ìyàwó ẹ̀ bímọ sí kó sì pẹ̀lú olubi kó gbọ́dọ̀ wọn lọ láti lọ dúpẹ́ lọ́dọ̀ wọn pé màmá ẹ ṣé o kó tó máa lọ létí ó sin olubi sí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tóbìnrin yìí sọ ó nígbà tí ọkọ ọ̀hún débẹ̀ màmá gba placenta lọ́wọ́ ọkọ ọ̀hún pé gbogbo nítorí bá ní ṣe pẹ̀lú ìjọ àwọn àtàwọn tọ́lọ́ wọn bá lo àwọn fún bẹ́ẹ̀ yẹn ilé ìjọsìn bí àgbàláyìn náà làwọn máa ń sin placenta wọn sí ọmọ obìnrin yìí ó wá ní nígbà náà àwọn ọ̀ka kún wọn ò sì fi ṣe jà ṣùgbọ́n nígbà tó ọmọ wa ń ṣe wọ́nranwọ̀nran tí ò ṣe bó ṣe yẹ kó ọmọ ó ṣe tó fẹ́ di ọmọ tí ń ba àwọn òbí ẹnu jẹ́ pẹ̀lú bí ó ṣe ń ṣe ńlọ wá di pé àwọn wá jáde ṣàdúrà ni wọ́n wá sọ fáwọn pé ọmọ yìí tí ń ṣe báyìí tẹ̀ ń gbé kì í where is the placenta níbo lẹ bẹ́ẹ̀rì placenta ẹ̀ sí níbo lẹ sin olubi ẹ̀ sí tá a tún pè níbi ọmọ níbo lẹ sin sí ni wọ́n wá tracy padà wá sọ́dọ̀ màmá ìyẹn ló wá gbé wọn wá sí orí ètò lálẹ́ yìí ọkọ tó ní wọ́n gba placenta lọ́wọ́ òun ó náà ló jókòó yìí. ìyá wa Ruth Michael ṣé ẹ wá ti máa kò sí máa dùn yín pé kí ló dé tẹ ẹ ran ọkọ àtìyàwó yìí lọ́wọ́ báyìí. bàbá mi ẹni sóore sí i ó sì yé Ọlọ́run. ṣé lóòótọ́ lẹ gba ibi ọmọ lọ́wọ́ wọn lè fi ṣògùn Awórò. bàbá mo ti sọ fún wọn látàárọ̀ pé wọ́n ká lọ sínú ìjọ mi kí wọ́n sì wo bó ṣe kù
nígbà tí wọ́n bímọ kó tó di pó bímọ èmi ìpè kúrò lọ hospital tó wà ìpè ọmọ kúrò ń bẹ ṣùgbọ́n gbogbo ìrìn àjò téèyàn bá rìn láyé yìí gbogbo oore téèyàn bá ṣe sá kó sàmọ́ kò bá yàn wọ́n wọ ìyá wọn gangan ló wà nínú ìjọ mi ìyá ọkọ yìí gangan ló wà nínú ìjọ mi oyún ìjọ ọdún tọ́pẹ́ wọ́n gbé wọnú ìjọ mi ṣùgbọ́n gbàtẹ́lẹ̀ ìwádé látẹ̀kọ́ tọkọ́dé látẹ̀kọ́ wọ́n tó ní kí n gbà sọ́dọ̀ mo tún gbà sọ́dọ̀ òun náà tó sun ọdún kààbọ̀ lọ́dọ̀ mi èmi mo gba mọ́rúwá 620 fún tí mo sáyìn rẹ̀ báyìí fún ní ọkọ ìyàwó wọ́n sì lóhun àtìyàwó ti kọra wọn lẹ̀ nígbà tí wọ́n sì sá mo ní kò lè mọ́ dúró bá kí ìyàwó rẹ̀ wà níbì kan wọ́n sì darapọ̀ mọ́ra wọn bó ṣe wá ní ẹ gbé ń wá nígbà tó ń síkì ní òye mi inú ìjọ gangan ló ti lóyún nígbà tó sì lóyún ń bẹ̀ gbogbo tó ní wọ́n ní kó wọ́n lọ kẹ́rù wá kódà kò kàn lọ́wọ́ kò kàn lẹ́sẹ̀ níbi ẹrù tí ẹ lọ kó wá ọmọ tèmi gangan tí mo bí nínú n ló bímọ sí hospital tó ti bímọ ní ọ̀dọ̀ mọ̀mọ́ tó bímọ síta jọ jẹ́ nǹkan kan náà ládùúgbò mo wá rí pé wọn ò tírìtì ẹ̀ dáadáa ìyàkọ̀ ẹ̀gán yẹ kó wà níbí ní kó wọnú ilé wá kó mọ̀ ọ́ gbọ́ pé ńgbà tó ọmọ bímọ tán ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ní bleeding ńgbà tó délé mo wá gbé lọ sí hospital mi tí mo gbé lọ pẹ̀lú ìwà mi àti ṣe mi ẹni yìí ò gbá wọ́nà pẹ̀lẹ́ jẹ́ àtomi tó bá mi fọ́mọ yẹn gbogbo wọn náà wọ́n sáré kí lọ́jọ́ náà má dà pé òun gangan kọ́ ó sì kejì ọmọ tí ẹ jọ gbẹ́rù ọmọ lọ́bẹ̀ ẹ tí ẹ jọ gbẹ́rù ọmọ lọ́bẹ̀ gan òun kò tí ì lálàá pé yóò wọnú ìjọ gan tí wọ́n ti gbẹ́rù ọmọ kúrò ńbẹ̀ ìyá Lẹ́nì wá bímọ sí ibòmíì o ìyá Lẹ́nì náà sì bímọ survive rẹ̀ dáadáa nígbà tó náà sì dé ibẹ̀ ló náà ti lọ gba káàdì tó náà bímọ síbẹ̀ lálẹ́ ni ẹ pè mí níbi aago 11 alẹ́ ni ẹ pè mí ní pé níkẹ́ ń rọbí lọ́sípítù o ṣùgbọ́n Oríyọmí ọmọ tí ó fẹ́ gbẹ̀bí fún sọ pé 8% péré ni ẹ̀jẹ̀ wà lára ọmọ o ìdí mi dùn bẹ̀ sí ní gbàdúrà Olúwa ó ṣe lóò síìkì kò síìkì lọ́dọ̀ tèmi èmi ọmọ bí ó ti síìkì o Olúwa ọgbọ́dọ̀ túlẹ̀ ní ọgbọ́dọ̀ túlẹ̀ mo sì bẹ̀rẹ̀ sí ní gbàdúrà nígbà ó di bí aago 2 òru ìyàkó ẹ pè mí pé Ọlọ́run ṣeun àbímọ o nígbà bí ẹ ṣe dọ́dọ̀ mi ń dàjí báyìí tọkọ dọ́dọ̀ mi ń dàjí ó ní ẹ kú ewu o mo lọ́lọ́wọ́ wọ lọ́ọ̀dà sí o mi kọjá sí ti rúùmù mi tí mo wà òun àti ọkọ ọmọ mi torí bẹ́ẹ̀ ni ọkọ ọmọ mi ṣe Olúbi Samuel àti Jọmílójú sí ibẹ̀ ló sin sí àbí tí wọ́n sọ ibẹ̀ lọ ọmọ yẹn sin Olúbi ọmọ méjèèjì lọ́wọ́ àwọn àgbẹ̀ wá ó sì lọ́ọ́ má dà wọ́n sin mi yọjúbọ tí n bá yọjúbọ ta kí ìpè mi kó dá mi lẹ́jọ́ mi bá wọn mọ̀ bí ẹ ṣe sin Olúbi ọmọ yẹn mo ti wá sọ fún un nígbà tí mo dé ta ní ìsinmi ní ìbò ṣe bí Olúbi dìye pẹ̀ báyìí mo ní wọ́n tẹ̀sí ọkọ àtìyàwó ó sì wà níbi tí wọ́n bò mọ́ mi ì débẹ̀ gbogbo ibẹ̀ ni wọ́n bo ni ọmọ yẹn bo Olúbi àwọn ọmọ tiẹ̀ ọmọ ìyá ọkọ ọmọ tèmi ní o kèé ṣe nù jọ o ìyàkọ rẹ̀ wà níbí o ẹrù ọmọ tó ní wọ́n gbé pẹpẹ ìyá ọkọ rẹ̀ tábà sírú ọjọ́ tí ìyá ọkọ rẹ̀ fi wà lọ́dọ̀ mi wọ́n lè lọ́dún 7 tí ìyá ọkọ rẹ̀ fi gbọ́dọ̀ tèmi o kó tó pé kí wọ́n mú ọkọ rẹ̀ wá o gbọ́kọ̀ ẹsẹ̀ dẹ́njọ́ mu ní kí ló ṣẹlẹ̀ ni mo fi tó pé ọ̀yá já lọ gba mọ́rúwá ọkọ mi gan ló mú dọ́dọ̀ ẹ̀ tó gba mọ́rúwá lọ́wọ́ rẹ̀ tí ọmọ ẹnìkankan tó wá látẹ̀kọ́ bẹ́ẹ̀ni ṣíṣe máa ń ṣe gbogbo wọn náà nu kò sí ẹnikẹ́ni tí mi kò mọ́ra láàrin gbogbo wọn mi ì pé kó gbé Olúbi wá o ṣùgbọ́n tí ọba bá ní lórúkọ jẹ́ sẹ́yìn pé kì í ṣe béèyàn ṣe máa ń hùwà ní mọ́ba ṣùgbọ́n mo ń gbàdúrà pé ìwà mi àti ṣe mi kọ́ ló ń fi dá ọmọ mi lẹ́jọ́ kó sì fi dé mi náà lẹ́jọ́ pẹ̀lú ìrìn àjò tí wọ́n bá mi rìn yìí torí kò kàn mí lọ́wọ́ kò kàn mí lẹ́sẹ̀ mi ò mọ nǹkan kan tó ń ṣẹlẹ̀ ìwọ àtọmọ mi obìnrin tó gbé tọkọ ọmọ rẹ̀ gbé kejì ọmọ lọ ìgbà kan náà lẹ́jọ́ bímọ sí ìgbà kan náà lẹ́jọ́ ń yọ̀ sí mi ì mọ nǹkan kan nípa ìrìn àjò yẹn rárá ní gbogbo kan tó rò mọ́ mi pátá mi ò mọ kankan mo ṣe lóò síkì tó mi ò kò síkì lọ́dọ̀ tèmi o kò síkì lọ́dọ̀ tèmi gbọ́ wá ń tán bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà ó ní mo ṣe jàrọ̀ fún èmi ò ṣe nǹkan kan fún yan o èmi ò fún lásán fún wẹ o ẹ bá ń pè yakọ rẹ̀ náà gbọ́dọ̀ mi láàrin ọdún 8 kò mọ bí ìyìngúnwé mi ò jó nǹkan ìyàkọ ẹ̀ wà ń bì o kí wọ́n pè ìyàkọ ẹ̀ náà bọ̀ síta kí ìyàkọ ẹ̀ náà mọ̀ ọ́. ó yẹ kí ìyàkọ ẹ̀ sọ̀rọ̀ ó sì yẹ kọ́kọ́ ẹ̀ náà sọ̀rọ̀ bọ́ mama. sá. ìgbà tó gbé Olúbi dé lọ́jọ́ yẹn ìgbà tó wọlé ọ̀dọ̀ yín lọ́jọ́ yẹn kí ló lòun wá ṣe. òun àtọkọ mi wọ́n jọ wá ó kàn wá kíbi pé ó gbọ́ ayọ̀ mọ́ mi kú ewu ọmọ ni wọn ò mọ̀ pé kankan
òun àtọkọ ọmọ mi wọ́n jọ wá ń gbé pé bí mo ṣèṣe mọ́ kó gbogbo wọn mọ́ra sí èmi ò mọ̀ kankan orí rẹ̀ ìyìn tó ṣèkejì rẹ̀ gan wòṣó gan wọ́n fẹ́ ṣe súná ọmọ inú kọ́mpáàdì mi wọ́n ti wá pa màálù bẹ́ẹ̀ mi ṣe mọ́ ṣe gbogbo wọn tí mo mọ́ kó wọn mọ́ra káàkiri nu débi pé mi ìná ní ọmọ mi àwọn ni mo mọ́ ń gbàdúrà fún ẹ jẹ́ kí ìyá kọrí ó wọlé mi ìbẹ̀ lọ sẹ́gun rí débi pé máa pe ewu egbò rí bá ṣùgbọ́n tí ọba bẹ́ẹ̀ mi ṣe tí ọba mi dàrin àjò pọ̀ máa ń sọ fún ọ pé tọ́ ọba ti lè gbàdúrà tó lè gbà àwẹ̀ ó lè bá mi dàrin àjò pọ̀ ìtẹ́mi mọ́ sọ fún ọnu ìyá akọ rẹ̀ náà wà níbi tó sì ń gbọ́ mi ò mọ̀ gba tó sì tó lóò sí kí o sá sá. ìgbà tó inú ilé yẹn ẹ̀yin lẹ níbẹ̀. èmi mo ní. ok ẹ mọ̀ gbà tó ń rí olubi yẹn mọ́ inú ilé yín. bí ìmọ̀ta tó rí owó èmi wà nù sí ti rúùmù òun àtọkọ ọmọ mi wọ́n mọ̀ jọ rí tọmọ lọmọ gbélé mi lọ́wọ́ kò gbélé mi lọ́wọ́ o tọkọ ọmọ mi gan wọ̀n gbà lọ́wọ́ rẹ̀ gan ìgbà kankan lọ́wọ́ rẹ̀ débi pápẹ́ mọ́ gba tọkọ ọmọ mi gan pé ó yá ibi báyìí ni ò rí torí pé ọkọ ọmọ mi ọmọ ẹlẹ́sà ni èmi ọgbà kankan lọ́wọ́ wọn o pé tọ́jọ́ ọmọ tèmi gan mi ọgbà lọ́wọ́ wọn bó mo ṣe mọ̀ tí wọ́n ó ṣe rí. ó tó gbà wo kẹ́ ẹ tó mọ̀ pé inú kọ́ńpáǹdì yìí ni wọ́n rí olubi ọmọ yẹn sí. ìtí òye mi ni pé òun àti bàbá Samuel wọn jọ wá rí kó wọn káàkiri lèmi rò pé bóyá gẹ́gẹ́ bíi ti ọmọ tìyá tí ń kó wọn káàkiri ó ń lèmi wò ṣùgbọ́n mo ti sọ lọ́wọ́ mo ní wọ́n tẹ̀lé wọn débi tó gbé sí torí èmi fúnra ara mi ìlẹ́júwe pé bíi báyìí ni ẹ bò sí. lọ́jọ́ yẹn tí wọ́n ń rí ẹ mọ̀ pé olubi ọmọ ni wọ́n ń rí. bí ìmọ̀ kankan pé ni wọ́n gbé wá níwájú Ọlọ́run àtẹ̀tí máa jíyìn sẹ́ fún ọjọ́ kan yìí tí mo bá mọ̀ kí Ọlọ́run tó pè mí kó ṣèdájọ́ fún mi. ó lè mo ṣe wá bẹ̀rẹ̀ pé ó tó gbà wo kẹ́ ẹ tó mọ̀ wípé máa yìí ti rí olubi ọmọ ẹ̀ mọ́nú kọ́ńpáǹdì tí yín. nígbà tí mo dé ṣọ́ọ̀ṣì náà ni wọ́n sọ fún mi pé ọ̀dọ̀ ọmọ mi náà làwọn sì gbé lọ làwọn gbé sí o bí mo ṣe tún wá ń gbọ́ lónìí nìsí wípé sọ pé mo fi ṣàwọ́rò mo sì níbi tí wọ́n gbé sí yóò mú wọn débẹ̀ wọ́n ò wù wọ́n yẹ̀yẹ̀ pẹ̀bẹ̀ bọ́ bá ti ra mọ́lẹ̀ wọ́n ò wù wọ́n tẹ̀sí ẹ̀jẹ̀ rẹ̀ àti ti èpẹ̀ bọ́ èrò tó lọ́wọ́ ṣọ́ọ̀ṣì mi yóò débẹ̀ yóò rí awọ́rò tí mo fi ṣe kọ́lọ́mọ́jì rẹ̀ tí ó bà mí lórúkọ jẹ́ o. ta ni wọ́n sọ fún pé ọ̀dọ̀ mọ́mì làwọn gbé sí ní church. wọ́n láwọn lọ́dọ̀ wòlíì wọ́n láwọn lọ́dọ̀ pásítọ̀ wọ́n láwọn lọ́dọ̀ babaláwo wọ́n láwọn ni ẹ sọ fún wọn wípé ọ̀dọ̀ mi tí ó wà òun ni mo fi ṣe awọ́rò. ok mọ́mì a jẹ́ pé ẹ ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé olubi yẹn ilé yín náà rí sí ni. ìrọ̀lẹ́ gangan tí wọ́n pè mí lọ́sàn-án tí wọ́n pè mí pé kí n mọ̀ bọ̀ gan kò yé mi rárá lọ́sàn-án gan pé ní kí n mọ̀ bọ̀ wá ságì tó lẹ́mi kí wọ́n pè èmi ń bẹ láyé sọ ní ṣọ́ọ̀bù lọ́dọ̀ mi sá. mọ́mì ìrọ̀lẹ́ ilẹ̀ mọ̀ pé ilé yín náà rí bí yẹn. nígbà mo débí ni wọ́n ń sọ fún mi pé olubi ọmọ tí wọ́n rì wípé sọ pé mo wú mo fi ṣoògùn owó mo fi ṣàwọ́rò kí ni ń jẹ́ bẹ́ẹ̀ mo sì ní o ká lọ́nù ìjọ mi Ọlọ́run kúkú ṣe ìjọ mi ìyá rẹ̀ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà wọ́n sì dé nígbà wọn kú ònú ìjọ gbogbo ìjọ pátá ló túká ní ìsìn báyìí mo sì ń kẹ́yàn bíi 4 sí 5 nínú ìjọ Ọlọ́run alààyè ìgbà yakọ rẹ̀ náà sì èdè kò bá yàn 5 kò bá yàn 10 níbẹ̀ ṣùgbọ́n náà mi dùn sí pé bí yóò ṣe wà ń bẹ̀ sẹ́rù mi níwà mọ́ sáré owó kí láfta 70 kí ni mo ń wá èrò wo mo ń wá ká. ok ìyàwó ẹ ṣeun mo sì ń padà bọ̀ lọ́dọ̀ yín àwọn ìbéèrè kan wà tẹ́ẹ̀sì tí ì dá mi lóhùn. lóòótọ́ ni màmá gba ibi ọmọ lọ́wọ́ yín àbí ẹ kàn fi ṣe kinní fún wọn. bẹ́ẹ̀ ni sà. èwo ni bẹ́ẹ̀ nínú méjèèjì ẹ kàn fi róòpù wọn. wọ́n gbà lọ́wọ́. kí ló lè mú ẹṣin ibi ọmọ rẹ sí ilé kan lọ́dún èèyàn kan tó pàdé tẹ́jọ jálájọṣe lẹ́nìí tẹ́lẹ̀ mọ́jọ jálájọṣe lọ́la mọ́. kódà ní family house èèyàn tí èèyàn bá fẹ́ sin ibi ọmọ wọn èé jẹ́ gbogbo èèyàn wà ń bẹ̀ gan. nǹkan tó wà secretive ni pé o kàn lè máa sin ibi ọmọ ní yanya pé gbogbo ayé ẹ máa bọ ọmọ mi àkànbí tí mo bí ibi mo sin bí ẹ̀sìrè o wọn èé ṣe bẹ́ẹ̀. àwọn kan ó ti jẹ́ bí culture wọn tó yẹ pé tó bá bímọ lágbolé wọn ó ti ní sáìdì ibìkan tí wọ́n yà sọ́tọ̀ tí wọ́n máa sin sí. kì í ṣe pé wọ́n dá tẹnìkan mọ̀ àwọn tó dàgbàlagbà tó sí ní máa dà mọ̀ wọ́n jẹ́ kí gbogbo èèyàn dà mọ̀ kójú òpó ọmọ kọ́mọ̀ bá a dàrú. pàtàkì ibi ọmọ the placenta wow abẹ̀mí lòun náà gẹ́gẹ́ bí ọmọ tó bí ọ̀rẹ́ wa placenta eléyìí tó ọ̀nà fi ṣèdúpẹ́ torí ìyá ẹ̀ ti confam pé lódodo
inú àgbàlá àwọn lórí mọ́ ṣùgbọ́n wọn lórí kéèsì àwọn làwọn rí àti pé wọn lọ wá rí o àti pé ìyá yìí lórí o mo fẹ́ mọ tó dé tó fi jẹ́ pé mo gbà ìyá yìí ń lọ lọ rí placenta ọmọ rẹ mọ́. ìgbà tí wáìfì mi tó ń rọbí ó fi pens gan tó yẹ pé mi àti mọ́mí mi lájọ wà ń bẹ̀ ní òrùjọ yẹn. wàhálà ẹ pọ̀ débi pé àánú inú àdúrà náà la wà àti mọ́mí mi ta wà nù ibi tó ti ń bímọ nígbà tí kò lè gbìn àṣà ń pè pé kọ́ lọ ṣáwa bẹ́ẹ̀ náà láti pè yá àdúrà pé báyìí báyìí ló ṣẹlẹ̀ ẹ bá fi sínú àdúrà kí ọmọ yìí ó bí láyọ̀ kò gbọ́dọ̀ bá ilé ìkú o títí àwọn náà ṣáà ń gbàdúrà fún wa títí àṣà dùpẹ́ nígbà tó máa di bíi 4 ọmọ bọ́ọ̀lẹ̀ so nígbà tó dẹ̀ ó gbé olubi fún mi mo gbé sínú polybag n pé kí n tiẹ̀ lọ fi ẹ̀mí ìmoore hàn lọ́dọ̀ ìyá pé ẹ ṣé o pé ọmọ ẹ ti bímọ ní ayọ̀ àtàlàfíà so kémi òpó ń bẹ̀ kí n lọ sí olubi síbi tí mo fẹ́ sí ọdún náà pit toilet gẹ́ mo fẹ́ lọ jù sí pit toilet mo fẹ́ lọ jù sí fúnra mi kí n sọ sínú pit toilet bọ̀ wọ́n àwọn ọ̀dẹ̀fẹ̀ jáde wọ́n dẹ̀ pè mí wọ́n sọ fún mi lẹ́ẹ̀kan pé àwọn ò jáde inú compound wọn jáde sí mi tí mo ti kí ọmọ ìwọ́n sí rúùmù wọn lálẹ́jọ́ yẹn ọlọ́run má jẹ́ mọ̀ bọ́ wá pé mo parọ́ kọ́lọ́ ń bí mi léèrè wọ́n jáde sí mi dáàdi wọn náà jáde sí mi àdẹ̀jọ́ ibi àti ọkọ ọmọ wọn àdẹ̀jọ́ jókòó àdẹ̀jọ́ dúró wọ́n ní kí la fẹ́ ṣe bolóyè fẹ́ lọ sí olùbí mi ń lọ nìyẹn mo ti kí wọn mo ti bá tèmi lọ wọ́n dẹ̀ pè pé ó risk láti máa gbé olùbí ọmọ káàkiri ní ìdájí ni pé ibi wọ́n ló ṣẹlẹ̀ tí mi lè sí inú compound àwọn pé bẹ́ẹ̀ làwọn ń sin àwọn ọmọ àwọn sí ti Samuel wà ń bẹ̀ ti Esther wà ń bẹ̀ ọkọ ọmọ wọn náà dẹ̀ fi bẹ̀ hàn mí ibi tí wọ́n ṣe Texas ni ibi tí wọ́n ṣe ti Samuel sí ni n pé kọ́ báyìí pa tó máa lọ dààmú ara wọn ká lọ sí ibi dẹ́ fi pé mo ti fọkàn tán wọn pé mi mọ̀ pé irú kan báyìí máa ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe kó wa mọ́ ara pápá torí ẹyẹ kébì ò ṣe irú kan tí mo ṣe ẹ̀mí mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni so mo dẹ̀ ọkọ ọmọ wọn náà ló mú àdá ló bá gbẹ́ kínní yẹ̀ séjú wọn mo fi rí wọn wà ń bẹ̀ wọ́n dúró síwájú ọkọ wọn náà dúró lẹ́gbẹ̀ẹ́ wọn tí mo fi rí olubi yẹn adẹ̀ rí mọ́ níbẹ̀ adẹ̀ kó ń bẹ̀ létà ràn tí a lọ a máa ń ṣe ọdún wọ́n máa ń ṣọdún ní ọdọọdún a lọ sí ọ̀dọ̀ wọn ní ọdún mo ṣáà rí pé wọ́n ti rẹ́ ibẹ̀ wọ́n ti rẹ́ torí wọ́n fẹ́ ṣọdún every year ọ̀dọ̀ wọn láti máa lọ ṣe ọdún so àwọn tí wọ́n ti rẹ́ ibẹ̀ so kàn tẹ́lẹ̀ gan rí pẹ̀lú yẹn àdé nígbà tó stage kan tí èmi pò church wọ́n ní kí ló dé tí mi fi wá church fún mo dẹ̀ wá mo lọ wọ́n invite mi sílé wọn mo lọ lé wọn pé mi wá wọ́n ní kí ló dé tí mi fi wá church wọn múnà kò sí nǹkan kan mi wà mọ́ ẹgẹ́t wọ́n dẹ̀ ní ok gbèsè làwọn rí o tí n bá parọ́ ọlọ́ba jẹ̀mú kò jà gbèsè ẹsẹ̀ yọ lóòótọ́ o èmi lèmi sọ bẹ́ẹ̀ lèmi agbára ọlọ́run ìyá rẹ mọ̀ ló dúró yìí. mò ń jẹ gbèsè káàkiri ni. èèyàn mélòó ló kúrò nù ìjọ tí mo mọ̀ mọ́ lọ́lé rẹ̀ lọ́ba. ìgbà tẹ́ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé sọmọ jẹ́ kẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ kẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ yín ká mi lára ní tó ń ká mi lára ni ẹ tí mo jẹ lówó kan tún wà mí báyìí níbi tó lé dé tí mo yáwó káàkiri yá yìí oníye tí mo jẹ yá yìí owó tó fẹ́ fi ṣiṣẹ́ tó fẹ́ lọ gba ṣọ́ọ̀bù ni mo gbà lọ́wọ́ ẹ̀ tó fi assist mi mo kò sáà jẹ́ mi mọ́ mo ṣe ń jẹ́ sí tí ó di mo fi wá pé eléyìí ti kọjá ọjọ́ orí mi lórí ọmọ yẹn kẹ̀kẹ́ méjì ni mo sanwó tán tí mo tà tí mo fi ń tọ́jú ọmọ yẹn tí mo náwó lórí ọmọ yẹn tí mo rẹ̀ ṣì wà báyìí mo ṣe wà àgbà wa mọ̀ ń gbà àgbàgún kẹ̀kẹ́ so ẹjọ́ ẹ gbà mí wọ́n ti bá ń tú ọmọ yìí lẹ̀ tí mo wá fún ní ìsà. ẹ ṣeun ọlọ́run kó ṣàánú wa o wọ́n pàwádà sáìdá o adégòkè tí wọ́n bá tún bá gbé ládà tí wọ́n bá gbé gun ògiri tó wá tún jábọ́ ó yẹ kó change orúkọ rẹ̀ ní o kí Oríyọmí lọ ṣe change of name lọ́jọ́ tí ọba lè sòdodo mọ́ ẹ bá ń pe ìyá ọkùnrin yìí mo fẹ́ rí i jẹ́ bí ọmọ yín léèrè nígbà tó dé wípé ibi ọmọ dà. èmi dúró ti ìyá ọmọ ní hospital jọ tó bímọ. ìgbà wo ló wá sọ fún yín pé òun ju ọmọ sílé màmá yìí. ìgbà tó délé lálẹ́ èmi àti ìyàwó ẹ̀ náà ló jọ sọ fún pé placenta tó ń gbé lọ o pé ọ̀dọ̀ ìyá àdúrà lòún sin sí kò dẹ̀ sọ fún mi jù bẹ́ẹ̀ lọ. èyí náà dà ní sókè. bóyá sọ fẹ́mi ló ní ọ̀dọ̀ wọn lòún sin sí ìgbé tó gbé ó lóun gbé lọ sílé ọ̀dọ̀ òun gbà tó dẹ̀ dé ó dẹ̀ sọ fún mi ó ní òun ti sin sílé ìyá àdúrà pé bàbá Sàámú sọ pé ibi táwọn sin táwọn ọmọ àwọn sí náà nìyẹn. báwo ni Sàámú ti jẹ́. ọmọ tí wọ́n ní.
ọmọ màmá ni. ọmọ ìyá àdúrà. so ṣé gbà bàbá Sàámú tán mọ́ màmá sọmọ yìí náà tán mọ́ màmá. ọmọ ìjọ wọn ni. èyí rú àwọn èèyàn wá ní ìwọ lọ. abẹ́ mọ́mọ́ sí bí ọmọ yẹn síbẹ̀ kẹrin bá fi dáhùn sí àyè lọ́rùn. èmi ọmọ bó ṣe rò ó. ọmọ ìjọ tó bá bímọ ní ẹsìn olúbi ẹsọ dọ̀hún. bọ́ọ̀mọ̀ bá rò dáadáa kí ló tẹ̀yìn náà rò dáadáa mà. ó ti sí síbẹ̀ ìgbà tó délé lálẹ́ ló sọ fún mi dáàdi kò bá mi sọ. ẹ̀dẹ̀ rí bí normal thing ẹ̀dẹ̀ sọ anything. This is Africa. This is Yorùbá land. Ilẹ̀ Yorùbá ni wá. Àwa nígbàgbọ́ lórí tí wọ́n ń pè ní ibi ọmọ. Ní àwọn ibì kan, àwọn lè máa flush ẹ̀nu toilet. Àwọn náà mọ̀. Kódà àwọn kan wà, wọ́n lè gé kéékèèké, wọ́n ṣe jẹ. Àwọn kan máa ṣe jẹ fún ìyá ọmọ. Lọ́dọ̀ tí wá ń bì, a máa bò mọ́lẹ̀ ni. Ìgbàgbọ́ tiwa nìyẹn. A dẹ̀ nígbàgbọ́ pé wọ́n lè lo ibi ọmọ. Tí wọ́n bá lo ibi ọmọ ó lè affect ọmọ. Wọ́n lè fi ibi ọmọ kí wọ́n lo ibi ọmọ kó sì lápa lára ọmọ tó wáyé pẹ̀lú olúbiun. Èyí tẹ́ dàgbàlagbà ìbá ti ṣe bẹ́ẹ̀. Pàtó délé tó sọ fún yín ẹ̀gan ọjọ́ kejì ó lè padà wù. Ìyẹn bẹ́ẹ̀ yẹn. Ìyá ọmọ kí ni qualification yín sẹ́ mà? HND mo parí HND 2 ní Ìré mo dẹ̀ wà ní medical 9. Yóò dáa fún yín ojú yín ò dúdú. Àwọn ilé ìwòsàn wo lẹ ti gbé ọmọ yìí lọ? Dáàdi ẹjọ́ ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí ṣe rí in medical 9 kò possible fún ìyá ọmọ láti fi 8% bí ọmọ o. I invite doctor wa láti Adéọ̀yọ́ ńgbà tí mo lóyún gbà yẹn. Doctor yẹn ṣe test HIV test fún ọkọ mi ó ṣe HIV test náà fún mi náà due to pé ẹ̀jẹ̀ bóyá mi ti ẹ̀ mọ̀ bó ṣe jẹ́ wọ́n ní 20% lẹ̀jẹ̀ tó wà lára mi mo ní outcome gbogbo nǹkan tó yẹ kí n jẹ nígbà tí ara mi yá gbogbo pé wọ́n ṣe ẹja àrọ̀ wọ́n ṣe ẹja àrọ̀ yẹn àwọn àtìyẹ ọkọ mi náà jọ mọ̀ bọ́n ṣe gbé ẹja àrọ̀ fún mi nínú kòkò ní church ni mo ti jẹ́ tí n bá parọ́ mọ́ yín ìpè yín kó fi ìyà jẹ ìṣẹ̀dá mi. àmì àṣẹ. bẹ́ẹ̀ ni o ẹ fún mi ní ẹja àrọ̀ jẹ o. èmi. dábì wọn fún mi ní ẹja àrọ̀ o. àwọn àtìyẹ ọkọ mi náà jọ mọ̀ àárín ẹ̀. mo jẹja gbọmọ tẹ bá parọ́ ẹ má parọ́ o mo jẹja àrọ̀ nínú ọyún jẹjẹ o. ẹ fún mi ní ẹja àrọ̀ jẹ àwọn méjèèjì náà jọ mọ̀ àárín ẹ̀ ẹ má ṣe hà. ta ló wá bọ̀ ọ̀rẹ́ jà àrọ̀ náà wà ń gbà yìí. mi mọ̀ ẹ béèrè lọ́wọ́ ara yín. ìyá àdúrà inú church wọn ni mo ti jẹ́ o ìyá àdúrà kí gbogbo ọmọ Nàìjíríà gbà mí. ìyá àdúrà ẹ wọ́n dẹ̀ fún mi láṣọ funfun tí mo fi wẹ̀. wọ́n fún mi ní aṣọ funfun bí mo ṣe fi wẹ̀ tán wá gbé ọwọ́ lé inú mi. wọ́n ní àyínú náà yọ mélòó lára rẹ̀ wọ́n wá gbé ọwọ́ ẹ̀ lé inú mi báyìí wọ́n fi wọ́ inú mi síwájú báyìí. gbogbo drama tó ṣe ń gbà yẹn mo mọ̀ pé outcome kìíní yìí ṣì ń padà bọ̀ bọ́ mi mọ̀ pé orí ọmọ ẹ ló máa bounce back lé lórí. àwọn méjèèjì náà jọ mọ̀ nípa ẹja o mo jẹja dádì o wọ́n fún mi lẹ́ja jẹ o inú kòkò dúdú náà ti sè ní church náà ti gbé fún mi tán ní kí n máa jẹ mo jẹja o mi ìmọ̀rú ẹja tán fún mi o kí gbogbo ọmọ Nàìjíríà gbà mí o. It's alright. ìyá kọ́. sá. ìrìn àjò owó lẹ́yìn àti ìyá àdúrà jọ rìn tẹ́ ẹ fi fún ìyàwó ọmọ yín lẹ́jà àrọ̀jẹ inú oyún. Ọlọ́run rí mi ò dáàdì. ẹ má parọ́ gbàmọ́ o. mi ò lè ní sùúrù fẹ́mi ara rẹ̀ ìwọ ni ti tèmi kò sí irọ́ tí mo fẹ́ pa mi ò mọ ìgbà tó jẹ ẹja rẹ̀. ẹ̀yin lẹ gbé fún mi ẹ̀yin lẹ gbé ẹja yẹn fún mi grandma. níbo mo ti wá ẹja rẹ̀ ìyá àdúrà náà rán yín pé kẹ́ lọ ra ẹja wá. ìyá ìbára rẹ̀ mi ní ẹja rẹ̀ pọ́pọ́ tá a bá lè fi fèrè rẹ̀ ẹjọ́ tá a bá fi lè wádìí rẹ̀ ká wádìí. èmi ò rẹ̀ jà rọ̀ fún wọn lèmi ò sí ẹja. tí n bá parọ́ mọ́ yín ìpè yín kó fi ìyà jẹ ní david ààrẹ. èmi ò rẹ̀ jà rọ̀ o lórí ibi tẹ́lẹ̀ sí Ọlọ́run wà ń bẹ́ o mi ò rẹ̀ jà rọ̀ o. níbi tẹ́ ẹ̀ dé mọ́. ebi tá a wà yí gẹ́gẹ́ wọ́n wádìí gbogbo. ẹ fún mi lẹ́jà ọjọ́ fún mi láṣọ funfun wọn ní kí n fi wẹ̀ o tí n bá parọ́ mọ́ ọ méjèèjì ìwú orí wọn kó ṣe ìdájọ́ fún mi o. Bíbélì sọ wípé tá a bá rí àkú bọ̀ bá a bá sọ àkú náà ni
tí n bá pa ọmọ ìṣẹ̀dá yín kò fìyà jẹ mí wọnú sáré. mo ní àwọn méjèèjì pawọ́pọ̀ lé ọ lórí. mo yan pawọ́pọ̀ àdéhùn o. èmi ò má bẹ́ẹ̀ jẹ́ ọmọ nàìjíríà kọjọ kó gbà mí wọn ní sọmọ mi. wọ́n ṣe ń ṣàṣejẹ débi tí màá wá gbàṣejẹ fún ọ mo jẹ́ já o. wọ́n gún ọṣẹ bẹ́ẹ̀ wọ́n gún ọṣẹ lóríṣiríṣi. àwọn ọmọ ló ṣe ń wá sọ́dọ̀ wọn tó sí gbẹ́rẹ́ tí. bẹ́ẹ̀ ni o ẹ ń wá sọ́dọ̀ wọn ẹ ṣọ̀gbọ́ oríṣiríṣi lẹ́yìn dánwò o. ṣe rí kádù ẹ bá sọ pé ẹ lè ní anything láti ṣe ẹ lọ ṣe ọjọ́ kan la wáyé ọjọ́ kan náà la kú o àti pé kò síkú mi lọ́wọ́ yín o. èmi ń ṣiṣẹ́ fún ọmọ olóso. mi ọmọ mo jẹ ẹja o kí gbogbo ọmọ nàìjíríà gbà mí o mo jẹ ẹja. ìyá àdúrà. sáàlájì. kí ló tí ẹ̀yin yọra yín lẹ́nu. ṣé ẹ̀yin àti ìyá akọ rẹ̀ lẹ́jọ́ kúrò lé lónìí. láyé ìmọ̀ pé ìyàkọ̀ gan ń bọ̀ èmi wọ́n pé èmi mo dé láago 5 kù ìṣẹ́jú bíi 3 mo dé ìgbà táago 5 kọjá díẹ̀ mo kàn rí ìyàkọ̀ ẹ̀ mo wá ń wò kásùkásù pé àbíyá yìí ló wá fi ẹjọ́ mi sùn ni ìyìn tí ẹ mọ̀ pọ̀ nǹkan lójókòó sọ ìmọ̀ pé ìyá ọmọ ọmọ ẹ̀gán lójókòó sọ nǹkan torí mi ti ń lọ bàṣubàṣu sálẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́pẹ́ rẹ̀ làwọn ìyá bá dé ní ẹ sọ gbà ìyá precious mọ̀ lójókòó lọ́ọ̀kan ìmọ̀ pọ̀ nǹkan wà ń bẹ̀ èmi àti ìyá kọ́ rẹ̀ látọdún wo la ti ríra kẹ́yìn ìyá kọ́ gan ti kúrò lọ́dọ̀ mi alájẹ ẹgbà mi ẹ bá mi wádìí ọ̀rọ̀ ìṣe. dáàdi wọn kú ọparun fún labour wa wọn gé ní size by size wọn máa ṣe wà nídìí òbí o wọn ní kó lọ rí sẹ́yìn window wa wọn kú ọparun fún ọmọ ọmọ ẹ wá sick déètì pé mo láìkì ọmọdé àánú ọmọ ẹ ń ṣe mí wọn wá sọ fún ọmọ ẹ pé mi ni mo fẹ́ pa ọmọ ẹ mo wá pe ìyá ẹ wà mo ní ìyá ẹ wà ẹ bá dẹ̀ má yọra yín lẹ́nu ṣe rí mi lẹ́sẹ̀ yín o mi ìdẹ̀rọ mi nínú méjì sí yín jẹ́jẹ́ mi ni mò ń lọ church tẹ́lẹ̀ fẹ́ lọ bẹ́ẹ̀ ṣe wá lọ gbàbọ̀dé fún mi ni mi mọ̀ wọ́n máa dẹ̀ sòótọ́ torí a ti fẹ́ wá sàgídìgbò ti pẹ́ bọ̀ àwọn landlord association náà bá wa parí ẹ̀ ń gbà yẹn pé ká má gbé ẹjọ́ káàkiri bí ọmọ ni wọ́n fọmọ rojọ́ mo dẹ̀ wave ẹ̀ dànù mi ì sọ anything nípa wọ́n máa ń ṣì wà láyé kò tí kú o ẹ kú ọparun fún ẹ dẹ̀ gé ní size by size ṣe rí tá a bá parí ètò ẹ lè lọ ṣe nǹkan tó bá wù yín bẹ́ẹ̀ ni mo tún sọ. ìyá àdúrà náà kó ọparun fún obìnrin yẹn. lọ́kọ̀ fún ìyá ẹ̀wà lórúkọ ẹ̀ ń jẹ́ èdè òbí ló ń gbé. ẹ̀dọ̀ sáré rí yẹn wà. a máa rí tá a bá wà lọ ìdí òbí nígbà wo ní ìdí òbí ọkọ̀ ọparun fún mà ẹ̀. ìyá àdúrà ní size by size. tẹ́tí rántí tìyẹ̀ wà yẹn ṣe rántí yẹn wà. ó lè jẹ́ pé ó lè jẹ́ pọ́tọ̀ ní tẹ́ni wọ́n fẹ́ parun ṣe. èmi ò lè ti yẹ wà bóyá gbàtà lóore ń ṣiṣẹ́ bóyá ni wọ́n lọ mọ́ pariwo o torí èmi fúnra tèmi èmi ò dúró lẹ́yìn alóore àwọn ìyá tí wọ́n máa dúró ń bẹ̀ náà rèé o. dádì wọn dúró lẹ́yìn alóore. èmi dúró lẹ́yìn alóore. dádì wọn dúró lẹ́yìn alóore tó bá ti fẹ́ sọ mẹ́sàgì there was a day tí wọ́n fẹ́ sọ mẹ́sàgì ọkọ mi wọ́n ní kòkòrò tó ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà ayé wọn ò balance láti gbà tá a ti dé látẹ̀kọ́ wọ́n máa mi orí wọ́n lọ dì má gbélébù wọ́n máa mi orí nídìí àgbélébù ẹ̀ ṣé rí àánú àṣírí ló tún sí mi lọ́wọ́ o ọjọ́ yẹn mo sùn lọ́sàn ọjọ́ yẹn ni mo wá rí ọkọ mi àti ìyá ọkọ mi tó ń sun okùn mọ́ wọn lọ́rùn wọ́n pe ọkọ mi mo ní mi lọ church yẹn mọ́ o ìwọ lè máa lọ because Calabar ni mo wà ńgbà tí mo wá sí Ìbàdàn padà torí ọmọ mi dẹ̀ ló jẹ́ kí n wá mi lè fọmọ mi sínú ìyà tán ní pé àwọn tọ́jú ẹnìkan àwọn wà lọ ṣé mo gbowó lọ́wọ́ yín ni mo mọ́ iṣẹ́ mi wá láti ibi tí mo ti wá ni ó dẹ̀ bà business yẹn jẹ́ mọ́ mi lọ́wọ́ odidi shop bí almost 600,000 ni mo fi ṣí shop chemist gbà yẹn ó bà ayé gbogbo owó yẹn jẹ́ ẹ wá ń bá mi sọ wípé ṣé ẹgbẹ́ amọ́ra tẹ bá ra amọ́ra fún yẹn ní ṣé mi lè ra amọ́ra fún ni I was there. ṣé mi àbọ̀wọ́ ọwọ́ rẹ jẹ́ mo gbọ́ lọ́wọ́ rẹ. so gbogbo nǹkan ti dàrú ìtúsílẹ̀ ni mo wá fún gbogbo ẹgbẹ́ sọ àtàwọn àtàmọ̀ ni o. ok àǹtí ẹ calm down tó bá jẹ́ pé ìtúsílẹ̀ lẹ wá fún ẹ jẹ́ ká analyse ẹ̀ báyìí hospital wo lẹ ti bá mi gbọ́mọ yẹn lọ. mo gbé lọ sí Adéọ̀yọ́ ìgbà tí mo dẹ̀ gbé lọ torí duty pé bóyá brain ẹ̀ ni kò gbé nǹkan tán kọ ní school but wọ́n dictate anything nínú brain ẹ̀ èmi gangan mo dẹ̀ yẹn pé mo sọ fún yín pé mo wà ní medical nine then àwọn oògùn kan wà tẹ́ pé tí brain ọmọ ò bá ṣe dáadáa èèyàn lè lọ láti rà á fún mo ra oògùn ẹ fún mo bẹ̀rẹ̀ sí ní lò fún mo ra oyin gidi mo bẹ̀rẹ̀ sí ní lò fún ọmọ ẹ dáàdi mi rí changes o ọmọ ọdún méje ó ń yàgbẹ́ sára mò ń fọ ìgbẹ́ o
ó tẹ̀ fara wọn jẹ́ ká yí ọmọ ẹgbẹ́ náà àwọn pé àwọn kinní yẹn torí àwọn tó jẹ lọ ok ẹ máa dá mi lónìí ẹ má jẹ́ kí ọ̀rọ̀ background ọ̀rọ̀ tẹ́ fi kún pọ̀ ìyẹn sáà máa dá mi lóhùn kí ló ń diagnose ẹ̀ fún lọ́spítà. wọ́n ní kò sí wọn dictate anything daddy. wọ́n ní kẹ́ kò ṣe. brain problem ni mo gbé lọ fún kò dẹ̀ ṣubú lọ́wọ́ mi rí tàbí bóyá wọ́n ní kẹ́ kò ṣe. yes sir. ṣé ẹ wàá wíwà pé àwọn complications kan máa ń ṣẹlẹ̀ ìmí ò ti lè ṣẹlẹ̀ ní oyún ìmí lè jẹ́ during péyàn labour tó máa affect ọmọ irú ẹ̀jẹ̀ tí wọ́n ní òtó yẹn ṣé ẹ mọ̀ pé òun náà lè affect ọmọ. dádì àtọwọ́ wọlé ẹ̀jẹ̀ àti ṣé ọwọ́ wọlé ẹ̀jẹ̀ o. ẹ máa gbọ́ kí ló dé ẹ̀jẹ̀ ká ṣe thorough medical examination of this boy ká ṣe gbogbo test tó yẹ kán ṣe nípa ẹ̀ tá a bá ṣe gbogbo test tí wọ́n wá sọ fún wa medically pé nǹkan kan ò sọ ọmọ yìí o ọpọlọ ẹ̀ wà bó ṣe yẹ kó wà o gbogbo nǹkan ẹ̀ pé o ìgbà yà wà mọ̀ pé okay spiritual ni because ìyá tó tún kó ìyá àdúrà yìí wọn ò ṣe dáadáa ìyàkọ yín ò ṣe dáadáa ọkọ yín ò ṣe dáadáa because kí ni ìbá kàn ìyá àdúrà lónìí tí ìyá àdúrà bá jẹ́ kí ẹ mọ̀ wípé kọ́kọ́ yín mọ̀ pé kò tọ̀nà láti sin bí ọmọ sílé òun kí ni ìbá kàn ìyá lónìí tí ìyá fúnra rẹ̀ náà tó gbogbo ọmọ rẹ̀ dé tó lóun ti sin bí ọmọ sọ́dọ̀ ìyá àdúrà tí òbí lè rè pé how on earth báwo náà ṣe ń ṣe yẹn nínú ayé tó fi jẹ́ pé ibi tó sì bí ọmọ sí nìyẹn tí ò bá sí ibi ọmọ tí ó wà nílé ìyá àdúrà ó ṣeé ṣe ká má ronú ọ̀rọ̀ ìkan ìyá àdúrà ó ṣeé ṣe kọ́ pé tá a bá tiẹ̀ fẹ́ sọ ẹ lè má rántí pé ẹ̀jẹ̀ nǹkan nínú kòkò ẹ̀jẹ̀ jàrọ̀ àbí ẹ̀dá sọ fún bòyìn lára ẹ lè má rántí ẹ̀ mọ́ ó dẹ̀ ṣeé ṣe kí nǹkan kan má sọ mọ́ ó sì ṣeé ṣe kó jẹ́ pé gbogbo tó sọ mọ́ kò lọ́wọ́ àwọn bẹ̀ ṣùgbọ́n pẹ̀lú tẹ́ ẹ̀ sọ yìí àǹtí ó dàbí pé ń tẹ́ ẹ fẹ́ gangan ni pé káàrọ̀ ọmọ yín ó yá kọ́mọ yín lálàáfíà. bẹ́ẹ̀ ni sà. àbí. bẹ́ẹ̀ ni kárẹ̀ ìjà kárẹ̀ ìjà kó wa òkè dádì mi nísìnyí àwọn ti ṣá mọ́ mi lára tán wàhálà yín ti pọ̀jù fún mi ìyọ́kọ́ mi ò dẹ̀ bá mi dá sí wọn ò dá sí ọ̀rọ̀ yìí rárá wọ́n dá mi dá ọmọ ẹni wọn ló jẹ́ kí n kúrò nìbàdàn tí mo gbé ọmọ yẹn lọ sílé ṣá kò tẹ́rù ẹ mo mú dọ́dọ̀ àti mi báyìí kí tíra láti mi àwọn tó ń sè lò fọ́ láwọn àwọn gidi tó ń ṣòwò àwọn olówó kékeré wọn níbo ló ti gbé iṣẹ́ ò lọ tọ́ra ọmọ yìí lọ́wọ́ gini embarrassment yẹn ti pọ̀ jù kó tún lè sílẹ̀ o. màmá. sá. ṣé ọ̀rọ̀ tí ọmọbìnrin yìí sọ yìí kéèké ṣe pé ẹ̀yin àti ìyá àdúrà ẹ ní ọ̀rọ̀ àjọsọ tọ́jọ́rọ̀ kọ̀rọ̀ tọ́ẹ́kọ́bìnrin ní jìyà rẹ̀. láyéláyé èmi ò ní ọ̀rọ̀. wọ́n lè bó ń dá sí ìtọ́jú ọmọ yìí náà. ẹ mọ̀ gbọ́ dádì ṣé ẹ rí bí òun àti ọkọ ẹ̀bọn ṣe wà yìí wọn ti ẹ̀ka mi sí nǹkan kan mi jẹ́ nǹkan lọ́dọ̀ wọn mi ì dẹ́ torí rẹ̀ wọ́rì màá tó máa mọ́nítọ̀ wọn ni pé bó ṣe wà mí mọ́ fóònù nọ́mbẹ̀ ọkọ yóò ní kò ní fóònù lọ́wọ́ màá fẹ́ mọ̀ pé kí n béèrè pé báwo ni condition ọkọ ni màá ṣe pé màá dẹ̀ ní ṣogúrú àwọn ọmọ ẹ̀ ṣé dáadáa ni ẹ wà wọn á ní dáadáa gbogbo ilé tán ń gbé báyìí mi ò mọ̀ bẹ̀ wọn sọ fún mi tán fi ká páàkì kúrò níbi tán ń gbé tẹ́lẹ̀ so orí fóònù náà mo ti máa ń bọ́ kọ́ sọ̀rọ̀ kó ṣọ́ṣàgùrà àwọn gbàtọ́ dẹ̀ di 1-1 ó gbọ́ ọmọ ìwá sílé òun gan ló dáná oúnjẹ tá a jẹ àtọkọ àti everybody mo yẹ ṣe rí bí ó ṣe mo ní ọmọ yìí kí la fẹ́ ṣe ó ní bóun ti ṣe medical oríṣi mo ní tètè sọ̀rọ̀ ọmọ yìí nígbà tẹ́ ẹ̀ ní yọjú sí mi kẹ́ ẹ sọ fún mi á tètè mọ ìgbésẹ̀ tá a bá gbé lọ́ba ní òun tiẹ̀ ti pé wọ́n ti ń tọ́jú ẹ̀ ní Iléṣà nílùú àwọn so ohun tó sọ fún mi nìyẹn dádì. àwọn ni wọ́n ń gbọ́mọ sá fún yín ni wọ́n jẹ́ kẹ́ ẹ̀ mọ̀ ní àjò ayé àwọn àtọ́wàtọ́pọ̀ ẹ̀. wọ́n jẹ́ mi ó mọ̀ o wọ́n jẹ́ kí n mọ̀ o. àǹtí ṣe wò sọ pé ọmọ yìí wà autistic. no sir. ara rẹ̀ ò kí ń balẹ̀ rárá. ara rẹ̀ ò balẹ̀ ó ti wọlé àwọn èèyàn ti rí nígbà tí a mú wọlé within 5 minutes ibi ìbáyò tó dàrú. mọ́gàjì. dẹ́n tí kinní ẹ bá ti ń ṣe bẹ́ẹ̀ ó máa lẹ̀ nǹkan ni ó máa lẹ̀ nǹkan. mọ́gàjì. yes sir.
ṣé kò ṣe pé bí ọmọ àti Kẹ́hìndé àti Kẹ́hìndé Ṣakí yẹn ṣé kò ṣe pé bẹ́ẹ̀ ló ṣe é ṣe. bẹ́ẹ̀ni. àti tó bá ṣe pé bẹ́ẹ̀ ló ṣe é ṣe ó ní medical treatment o ó dà pé kò ṣe spiritual tó wáyé pé bẹ́ẹ̀ ló ṣe é ṣe o. ṣé bẹ́ẹ̀ ló ṣe é ṣe Mọ́gàjí. bẹ́ẹ̀ni. a ò ní balẹ̀ kò ní lè dúró kò ní lè jókòó. ó ti wọlé bẹ́ẹ̀ni ó ṣe ń sùn ni kò ń sùn rárá tẹ́lẹ̀ ó máa rojọ́ láti àárọ̀ títí mọ́jú ni. kò dẹ̀ ní kò kí sùn àbí. ó ṣe ń sùn wọn ò jẹ́ kó lójú oorun rárá ọmọ yìí máa rojọ́ ni tó máa kó abọ́ tó máa kó gbogbo ẹ̀ mọ́ra wọn tó máa rojọ́. nǹkan tó ń ṣe nìyẹn it's not spiritual honestly aunty mi lè tàn yín this is not spiritual ẹ jẹ́ ká tún gbé ìgbésẹ̀ kan sí i ok ẹ jẹ́ ká náà ṣiṣẹ́ lórí ẹ̀ okay sir. ibi tá a dé dúró yẹn jẹ́ àṣiṣẹ́ lórí ẹ̀ dókítà nǹkan Mọ́gàjí. ó ń gbọ́ báyìí ó ń gbọ́ wa báyìí. ó ti lọlé. mi tiẹ̀ tí bí ó ti lọlé o. wọ́n lọlé náà yọ ọmọ gbọ́ mi. lọ́wọ́ wá ń ta. ó ti wá láàárọ̀ làkọ́ bá mọ́ ọmọ yìí lọ sí usage kan ṣe tẹ́sì fún tá a bá ṣe tẹ́sì fún mo fẹ́ gbọ́ tí wọ́n sọ fún wa medically tí wọ́n bá wá sọ nǹkan kan fún wa tó bá jẹ́ pé wọ́n sọ pé medically ọmọ yẹn wà okay a jẹ́ pé ìyá wa ìyá àdúrà àti ìyá ọkọ á tọwọ́ bọ obìnrin tó ló ń jẹjà àrọ̀ nínú kòkò yìí. bẹ́ẹ̀ ni mo jẹ́ o. àti ibi ọmọ tó ẹja àrọ̀ yẹn kò sí ní sojú àrà ló ti jẹ́ ojú ayé ni. àwọn náà lọ rà yí ọkọ mi náà rán wọ́n ní kí yọ dáì tí ó rántí ọkọ mi rántí o tí n bá parọ́ ọkọ mi ò lè parọ́ o. so ẹjọ́ jẹ́ ń sọ̀rọ̀ o. so bí wọ́n ṣe wá fún wọ́n ṣe ní kọ́kọ́ mi mọ́wọ́ wá wípé ọmọ yìí ní ìdí àṣejẹ ní ìdí àṣejẹ láyé mi láti ìgbà tó ti bí sílé ayé àwọn ẹ ṣe àṣejẹ ẹ ṣe o àwọn méjèèjì lọ́jọ́ wà ń bẹ̀ lọ́jọ́ ẹ náà ní kí n jòkó kí n máa jẹ́ àjẹ́ rí o à ń jẹ à ń ṣẹbọ lé wa. nígbà wá bọrí èmi wá ni mo wá èmi mo bọ́ ọ̀sẹ̀. oríṣiríṣi bẹ́ẹ̀ náà ṣe káàkiri sẹ́mi ọ̀sẹ̀ tó o bá bọrí. wọ́n ti bàrin àjọ ọkọ mi jẹ́ wọ́n ò jẹ́ kó jẹ́ èèyàn o kọjọ́ kọ́ bá mi tú sílẹ̀ wọ́n ti tọwọ́ bọrí ilé mi ò kọjọ́. ok ẹ jẹ́ ká filẹ̀ báyìí lálẹ́ yìí o ẹ jẹ́ ká filẹ̀ báyìí lálẹ́ yìí. ẹ padà wá lórí sọ kò sí parí báyìí. ọ̀rọ̀ ọkọ rẹ̀ ẹ má wọrí tó ní àfọwọ́ bọ̀ bàbá èkìsà sọ lọ́wọ́de látẹ̀kọ́. orúkọ Jésù. bẹ́ẹ̀ ẹ̀yin lẹ bàrin àjò iṣẹ́ ẹ̀jẹ̀ lẹ́kọ̀ọ́. ẹ̀yin lẹ da iṣẹ́ rúmọ lọ́wọ́. mi ìrírí gbogbo ọ̀pọ̀ wà lẹ́kọ̀ọ́. mi ìrírí rárá lájẹ́. ìyàwó olè wọn lè ṣe sùúrù. ó rà lẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n bẹ̀rẹ̀ ẹyin débi pọ́n ní kókó máa bọ́ ṣọ́ọ̀ṣì yín. ẹ̀yin náà ti tó. olùlákìsà lórúkọ Jésù. wá wà lọ sá èmi mo máa ń pè ọmọ bọ̀ wá. kí n dá gbàdé bí a ní kòkòrò tó ń jẹ̀fọ́ díẹ̀ fọ́ ló wà kí ló dé. kòkòrò tó ń jẹ àbíkà rẹ tó sọ bá. àní tí mẹ́sẹ̀jì bá ti fẹ́ jáde ní ṣọ́ọ̀ṣì wọn wọ́n máa pa òun mọ́ alóòrè lẹ́nu ni. there was a day tán ní kí n lọ ra àgbọn wá mo ní mo rí mẹ́sẹ̀jì kan wọ́n ní o máa ní ìdí láti ṣiṣẹ́ àgbọn wọ́n ní o máa ra àgbọn o táwọn fi máa ṣiṣẹ́ fún ẹ tí máa lè fi máa rí tí máa fi máa tú tí máa fi máa dè ní ìmọ̀ ibi tó ti ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ tó bá ti wá fẹ́ sọ mẹ́sẹ̀jì á ní ọmọ kan wà tì mí lẹ́yìn tó bá ti fẹ́ sọ̀rọ̀ kò sí each day tó bá ti gba iṣẹ́ ìránṣẹ́ yẹn ó máa fẹ́ tú àṣírí wọn ò ní jẹ́ kó rí tú. wọ́n ní kòkòrò tó ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà kòkòrò tó ń jẹ̀fọ́ kí kòkòrò yẹn kó kúrò kọ́ndẹ̀ tú dé tàbá gbàdúrà tó máa ní pé gbogbo àwọn tó ti lọ kápẹ́rẹ́ sí ní ṣépè fún wọn bó ṣe máa rìn rè bó ṣe máa rìn lọ rè mo wá pe ọkọ ní àmọ́ tí ṣìjọ́ lọ́wọ́ kọjọ́ ọtí ṣìjọ́ lọ́wọ́ kò kàn mí omi mọ́bí tẹ́ ti jọ́ mọ́ra o. èmi lè rí òpè kẹ́ gbàdúrà fẹ́ tó ti kúrò. wọ́n lè máa ń ṣépè wọn nìyẹn. oníkẹ́ gbà mama kò sọ pé ẹnìkan gbàdúrà o ọ̀lẹ́ sọ pé ká ọmọ ṣépè. gbogbo àwọn tó ti kúrò nínú ìjọ wọn wọ́n lọ yọ ìwọ tó bá ti gbà bó ṣe máa rí fún ẹ̀rẹ̀ bó ṣe máa rí fún ẹ̀rẹ̀ wọ́n wá máa ní orí tó máa fi lọ fi bọ̀ bí ìgbà tó kọ́ wọn lọ lọ́rùn. ìyá ìdúrà
gbogbo àwọn ọ̀rọ̀ yìí yà yín lẹ́nu ni. ó yà mí lẹ́nu. bẹ́ẹ̀ ni òye mọ̀ ìyá yín ni. ó yà mí lẹ́nu. bàbá mi tẹ́ ẹ bá ráyè ẹ wádìí ayé mi dáadáa. ìyá akọ rẹ̀ wà bí olójúwọ̀n tó lè sọ ni. ẹ wádìí ìrìn àjò mi dáadáa. ó dùn mí pé mo ti kúrò níbi chọ́ọ̀chì tí mo wà tó ti wó wọn láwọn fẹ́ lò bí a ti kúrò níbẹ̀. ìbá ní kẹ́ ẹ lọ wádìí mi ládùúgbò yẹn wò. gbogbo tí obìnrin yìí sọ pátátá pé bẹ́ẹ̀ ló bá jẹ́ fún mi bẹ́ẹ̀ náà ni kẹ́ ẹ wá ṣèdájọ́ ìbò bá ṣe jẹ́. ìyàwó lì ẹ wo ọmọbìnrin bíi aláyẹ̀lé àbí. dáàdi bàbá aládùúgbò kan wà ní ibi tán náà wọ́n ti kúrò ẹ wọ àwọn tó kó sí àyíká ń gbà yẹn ọmọ ẹyọ kan ó kó sínú sọ́kàwé táwọn yẹn kú ní ìmọ̀bí téèyàn ti ń gbé àyíká tọmọ ń kú lákàtẹ̀ ọmọ yẹn kú o nínú ẹ̀ sọmọ nù o. obìnrin wọ́n kọ́ pé wọ́n pé chọ́ọ̀chì tá a lọ yìí ọjọ́ máa ń jẹ́ wọ́n bẹ̀rẹ̀ mẹ́rin sí ọ̀nà àwọn mẹ́rin sí ọ̀rọ̀ ni wọ́n máa ń mẹ́rin fún máa táwọn làwọn máa pa àwọn làwọn máa pa bàbá ládùúgbò lórúkọ ẹ̀ níbi tó ti kúrò. bàbá ládùúgbò tó sọ ọmọ rẹ̀ ọlọ́run làwọn máa pa náà ẹ̀. ọmọ rẹ̀ níbẹ̀ mi ṣe jẹ́lì dì sí ọgbọ́gbọ́. ọlọ́run làwọn máa pa lóríṣiríṣi tó ń sọ mo sọ o kò sí nǹkan tẹ́ lè fi mí ṣe. kí ni ń àfi ọ̀sẹ̀. owó tí ọ̀gá bá gbé bá òfin nà rẹ̀ lẹ́yìn nọra ní. ọmọbìnrin tú agbára yín. ọmọbìnrin wá o agbánilójú orúnkún ṣẹ̀jẹ̀. dádì ìtàn ọmọ ló ń ṣe mí. ọ̀dà ìtara ọmọ ìtúsílẹ̀ lọ́lọ́ bá wa ìtúsílẹ̀ ó sì dàbí pé ìwọ fẹ́ ìtúsílẹ̀ ó sì fẹ́ kan ìyá ìmágbélébù. bí kan wọn má gbélébù dádì o bíbélì sọ wípé tá a bá wí á kú. bíbélì ló sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni tá a bá wí á kú o bá dẹ̀ wí á kú. ọjọ́ kan náà ni kú. ọ̀dà mọ́gàjì ẹ tẹ̀síwájú láti bẹ̀rẹ̀ lọ kákọ́ lọ ṣe tẹ́sí ọmọ yẹn. ó ti dá sá. mo fi kankan kọ́ mi lọ́rùn.